káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́ mo kí wa ní pé a kú ọjọ́ mẹ́ta. Ẹni tí a bá ti rí tó ti pẹ́, a kú ọjọ́ mẹ́ta la máa ń kíra wa. Kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí? Òun ni pàtàkì ọjọ́ ìbí ní ilẹ̀ Yorùbá. Pàtàkì ọjọ́ ìbí ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n ò, olóye ò. Ní àkọ́kọ́, mo kí gbogbo àwọn bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, ojúlùmọ̀ àti olólùfẹ́ mi tí ẹ ṣe birthday ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, àti èyí tí ẹ ṣe ní àná, àti èyí tí ẹ ṣe ní ìjẹta, pàápàá jùlọ àwọn tó ń ṣe ní ọjọ́ ìní. Mo ṣe ní ìre fún yín pé èmi ọjọ́ ìbí yín àbí gbogbo àti ọjọ́ ìbí yín bá dé pátá, ní fọdún wọ́dún o, ara ò ní gbénu yín dà, ní fẹ̀wọ̀n lùgbà, ní wàkísà kẹ́yìn aṣọ. Màá tún máa súre fún gbogbo ọlọ́jọ́ ìbí pé ẹni tí ẹ dágbére fún òní mọbi tẹ́ lọ, Ọlọ́run ọba Elédùmarè á gbé yín lọ́tẹ̀, á gbé yín lékè. Ọ̀tá ilé, ọ̀tá òde, amọ́niṣe ni, afàìmọ́niṣe ni, aṣẹni tó ń bá ní dárò, ọ̀rẹ́ lójú, ìkà níkùn, àfẹ́ alò má fẹ́ adé, àfẹ́ àgbàdúrà má fẹ́ gbà. Ọlọ́run ọba Elédùmarè á gbé yín lékè. Ẹni ọjọ́ ìbí yín pátá, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ẹni ọjọ́ ìbí yín kò ní di ọjọ́ ìbànújẹ́ fún yín. Kí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí? Pàtàkì ọjọ́ ìbí ní ilẹ̀ Yorùbá. Ó máa bọ́ sí ìpele 5. Ká kọ́kọ́ yànnàná gbogbo ìpele. A máa sọ̀rọ̀ lórí pàtàkì ọjọ́ ìbí gangan fúnra ẹ̀. Àdúrà, ìwúre ọjọ́ ìbí, ìtumọ̀ ọjọ́ ìbí, ìyàtọ̀ láàárín bí a ṣe ń kí ọlọ́jọ́ ìbí àti bí a ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, bẹ́ẹ̀ni, àti àwọn orin tí a máa ń kọ fún ọlọ́jọ́ ìbí. Ọlọ́gbọ́n ò, olóye ò, ẹ máa tẹ̀lé mi ká lọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìwúre fún ọlọ́jọ́ ìbí. Kí la ń pè ní ìwúre? Kí la dẹ̀ ń pè ní ọjọ́ ìbí? Ọjọ́ ìbí jẹ́ nǹkan tí ó ní agbára, tí ó ní ìtumọ̀ ní ilẹ̀ Kúùtù Òjíire. Ló fi jẹ́ pé tí wọ́n bá sọ pé èní lọ́jọ́ ìbí èèyàn, ẹ má jẹ́ ká máa tẹ́ńbẹ́lú ọjọ́ ìbí. Ẹ dẹ̀ má jẹ́ ká máa jẹ́ pé ẹni tó máa fi ìbànújẹ́ sí ọlọ́jọ́ ìbí lọ́kàn, àbí ẹni tó máa gba ọjọ́ ìbí gangan fún ẹni tó ń ṣe ọjọ́ ìbí jẹ́. Pàápàá jùlọ fún ẹni tó ń ṣe ọjọ́ ìbí, ṣé o máa ń ní àkíyèsí ní ọjọ́ ìbí ẹ̀? Ọdún mélòó ló pé lénìí? Ìjọ́ wo lo ti ń ṣe ọjọ́ ìbí bọ̀? Kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ọjọ́ ìbí ẹ̀? Kí ló máa ń ṣẹlẹ̀ sí ẹ lọ́jọ́ ìbí ẹ̀? Kí ló ṣẹlẹ̀ lọ́dún yìí? Kí ló ṣẹlẹ̀ lọ́dún tó kọjá? Kí ló tún máa ṣẹlẹ̀ lọ́dún tó ń bọ̀? Gbogbo ẹ̀ la máa ṣàlàyé ẹ̀ ní òní. Wọ́n ní ẹni tí wọ́n bá ń pè kan ní ọjọ́ ìbí, wọ́n ní pé báwo ni Yorùbá ṣe sọ yẹn pé ìpéjọpọ̀ tí a sin aláàárẹ̀, tí a bá péjọpọ̀ bẹ́ẹ̀ tí a tọ́jú aláàárẹ̀, ìbá má kú. Ó wà ní ibì kan, wọ́n sọ fún ẹ pé èní lọ́jọ́ ìbí lágbájá, èní lọ́jọ́ ìbí tàmẹ̀dò, ọmọọṣẹ́ ẹ ni, ọ̀gá ẹ ni, ọ̀rẹ́ ẹ ni, aráalé ẹ ni, ojúlùmọ̀ ẹ ni, ẹ̀gbọ́n ẹ ni, àbúrò ẹ ni. Ó wá gbọ́wọ́ yìí pé ó ń ṣọjọ́ ìbí, ó mọ̀ àbí ò mọ̀. Ó wá gbọ́ pé ó ń ṣọjọ́ ìbí, nǹkan tó máa bọ́ lẹ́nu ẹni pé mi ò mọ̀ pé ní lọ́jọ́ ìbí ẹ, Ọlọ́run á dá sí. Èyí ni sínú ṣe ní lọ́jọ́. Ohun tó mú kalẹ̀ tó wéé sọ̀rọ̀ yẹn, ó jẹ́ ká mọ̀ pé bàbá jàbí kò ṣe bí ká kú. Kò sí bó bá ṣe lè jẹ́ tí o bá gbọ́ pé èèyàn ń ṣe ọjọ́ ìbí, gbìyànjú láti jẹ́ ẹni tó máa fi ìdùnnú àti ayọ̀ sí ayé ẹni yẹn. Gbogbo kọ́kọ́ lówó o. Jẹ́ ẹni tó ń fi ìdùnnú àti ayọ̀ sí ayé èèyàn. Kò kí ń ṣe ọjọ́ ìbí èèyàn nìkan nìyẹn máa ń fi ìdùnnú àti ayọ̀ sí ọjọ́ ìbí èèyàn, bọ̀ pàápàá jùlọ tó bá ń gbọ́ pé èèyàn ń ṣe ọjọ́ ìbí. Báwo ni ká ti gbọ́? Ó wà ní ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú èèyàn. Ìjọ́ yẹn ló wá ń sọ ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ ṣẹ̀, bẹ́ni ẹ̀ ṣe mọ̀ọ́rìn bí ò ṣe mọ̀ọ́rìn, bí ìbàjẹ́ tẹ́ni ẹ̀ ti ṣe ní àtẹ̀yìnwá, gbogbo aburú ẹni yẹn pátá ló wá ń sọ níbi ayẹyẹ ọjọ́ ìbí ẹni yẹn. Kí lè rò ń gbà ẹ́? Tó fẹ́ bà ọjọ́ ẹni yẹn jẹ́ ni àbí o kò fẹ́ sùn ìrònú ẹ̀? Yorùbá ní
ó kóbi fún òṣìkà. Wọ́n ní kó ṣìkà kó fi ẹnu ara rẹ̀ kó fi súre. Wọ́n fún òṣìkà ní obì kó fi ẹnu ara rẹ̀ kó fi súre. Òṣìkà wá gba obì, ó wá ní gbogbo nǹkan tèmi lágbájá ọmọ lágbájá bá ti ń wò wípé kó jẹ́ tìwọ, òun ni kó jẹ́ tèmi. Ó dẹ̀ ń gba burú sẹ́ni ẹlẹ́ni. Psychologically, automatically, ìwọ láburú máa ṣẹlẹ̀ sí o. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá ń pè ní nǹkan ní ọjọ́ ìbí, ọjọ́ àpèjẹ, omi ni o, oúnjẹ ni o, mímu ni o, kí inú ẹ má dùn gan, kí ayọ̀ ẹ gan má kùn. Tí o bá ti ń bá ọlọ́jọ́ ìbí yọ̀, tó ń bá wọn yọ̀, ó fi omi ẹ̀ sẹ́nu, ó fata ẹ̀ sẹ́nu, ó fi epo ẹ̀ sẹ́nu, ó fi iyọ̀ ẹ̀ sẹ́nu, ó fi ọtí ẹ̀ sẹ́nu. Ó wá ní lónìí ọjọ́ ìbí ẹ, wàá dàgbà, wàá darúgbó, wàá dògbó, wàá pẹ́ láyé bí pẹ́pẹ́pẹ́, wàá pẹ́ bí Olúmọ. Bẹ́ẹ̀ ni ọkàn ẹ, o dẹ̀ ń fẹ́ kí tiẹ̀ bàjẹ́. Nǹkan méjì ni mo fẹ́ kó máa rántí o. Torí pé ní àkọ́kọ́, ọlọ́jọ́ ìbí tí ò ń súre fún yẹn, ìṣẹ̀dá méjì wà pẹ̀lú ẹ̀. Ọjọ́ ìbí ló ṣe, ọjọ́ tí Olódùmarè ya òun àti igi. Níjọ́ tó wà yẹn, mímọ́ ló wà, inú ìdùnnú ló wà. Gbogbo ìre pátápátá, gbogbo àdúrà tẹ́ bá ṣe fún pátá ní ọjọ́ yẹn, ó máa mọ́ lára. Gbogbo ìdùnnú pátá tó bá rí ọjọ́ yẹn, tó wá ṣe ìdùnnú yẹn pẹ̀lú ìwọ tó wá bá ṣe àjọyọ̀, ó máa mú ẹ. Nǹkan kejì ni pé kó máa mọ̀ pé gẹ́gẹ́ bí pé ọ̀kánjúwà mo lè mọ̀ kò mọ̀ kó léwu. Ìwà ìnítẹ́lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí, ẹnu ò mọ mo jẹ́ rí màá ní ìgbàgbé ló ṣe. Ní àkọ́kọ́, wípé o kọ́kọ́ débi tí ọlọ́jọ́ ìbí tó ti ń ṣàjọyọ̀, o wá débẹ̀, o wá súre fún, o ṣe àdúrà fún. Kódà bí àdúrà yẹn bóhùn kó désàlẹ̀ fún ẹ, bóhùn kó má désàlẹ̀ fún ẹ, torí ahọ́n ẹ òun ló máa ṣẹ. Wọ́n ní kí ọba pẹ́ lórí ìtẹ́, wọ́n ní pé kí ọba kú tèmi tọ̀la, inú odò ògùn ló wà. Kí ọba pẹ́ lórí ìtẹ́, orí àwọn ló wà, torí àwọn ló máa ṣẹ tí odò ògùn tó máa jẹ́ tiẹ̀. Ọlọ́gbọ́n olóye o, ìwúre tó ṣe fún ọlọ́jọ́ ìbí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́nu ara ẹ tó jáde láti orí ahọ́n ẹ sí ọlọ́jọ́ ìbí lọ́jọ́ yẹn, àṣẹ ti gùn. Gbogbo èyí tó bá wù kó máa wò nínú ọkàn ẹ, nínú ìsàlẹ̀ odò ọkàn ẹ sí ọlọ́jọ́ ìbí tiẹ̀ ló máa jẹ́. Ìkan àkọ́kọ́ yẹn. Ìkan ẹ̀kejì ni pé gbogbo ẹni tí ó máa ń ṣe ọjọ́ ìbí pátá, ọlọ́jọ́ ìbí, ó fẹ́ kí a máa ṣàkíyèsí ìkọ̀kan pátá nínú ọjọ́ ìbí wa. Báwo ni ọdún tó kọjá, báwo lọ́jọ́ ìbí ẹ ṣe rí? Ọdún yìí báwo ló ṣe rí? Ọdún yìí báwo lè máa rí? Kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ ní gbogbo ọjọ́ ìbí ẹ láti òwúrọ̀ títí di alẹ́ tí o máa fi ń kẹ́ pé ọlọ́jọ́ ìbí? Kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ? Mo ṣe ní àdúrà fún gbogbo ọlọ́jọ́ ìbí èyí pátá àtàwọn tó máa ṣe ọlọ́jọ́ ìbí pé àti ẹkún àdásùn àti ẹkún àjọsùn àti ẹkún àdásùn kò ní jẹ́ kankan ní gbogbo àwọn ọlọ́jọ́ ìbí pátá. Bẹ́ẹ̀ ni, ṣe rí ọjọ́ ìbí ní ilẹ̀ Kúùtù Òjìní kò kí ń ṣe ọjọ́ lásán. Bẹ́ẹ̀ ni, kò kí ń ṣe ọjọ́ lásán. Ọjọ́ mẹ́ta kan wà ní ìgbésí ayé ẹ̀dá tó jẹ́ pé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn méjì, ẹyọ kan bẹ̀ àwọn tó bá wà ń bẹ̀ àwọn òbí ẹ̀ ló lè sọ, ẹ̀kejì ń bẹ̀ ìwọ ló máa sọ, ẹ̀kẹta ń bẹ̀ àwọn ọmọ ẹ̀ ló máa sọ àbáwọn tó bá wà ń bẹ̀. Ọjọ́ wo lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta? Ọjọ́ àkọ́kọ́ ni ọjọ́ tó bí ẹ sáyé. Ọjọ́ tó bí ẹ sáyé o ò lè sọ, ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ló lè sọ. Ọjọ́ kejì òun ni ọjọ́ òní tó ń ṣe ọjọ́ ìbí ẹ, tó ṣojú ẹ, tó ṣojú ẹ̀mí ẹ, tó ṣojú àrá, tó ṣojú Olúmọ, tó ṣojú alábàágbé, tó ṣojú aráàbíṣẹ́, tó ṣojú àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n, òun lọ́jọ́ kejì. Ọjọ́ kẹta ní ọjọ́ àgbésí ayé ẹ̀dá ni ọjọ́ tí ẹ̀dá máa fi lẹ̀ ṣàtọ̀gbéra. Kò sẹ́ni tó mọ ọjọ́ náà, kò sẹ́ni tó mọ ọjọ́ náà. Àwọn tó bá wà nítòsí ló máa mọ ọjọ́ náà. Gbogbo ìgbà tó bá ń jẹ́ pátá, gbogbo apátá àtàgbé sọ ọjọ́ ìbí wa ò ní jọjọ́ ìbànújẹ́, kò ní jọjọ́ burúkú. Bẹ́ẹ̀ ni, ọjọ́ ìbí, ọjọ́ tó ṣe pàtàkì ní ìgbésí ayé ẹ̀dá, ọjọ́ tó ṣe pàtàkì ní. Báwo ni wọ́n ṣe máa ń ṣe ọjọ́ ìbí ẹ? Láti ọjọ́ tó ti bí ẹ sáyé, báwo ni ṣe máa ń ṣe ọjọ́ ìbí? Àwọn kan wà jẹ́ pé láti ìgbà tí àwọn òbí ẹ̀ méjèèjì ò ti sí láyé mọ́ lọ́jọ́ ìbí ò ti dùn mọ́. Àwọn kan wà láti ìgbà tí òun àti bàbá ẹ̀ ò ti jọ gbé mọ́ ní ọjọ́ ìbí ò ti dùn mọ́. Àwọn ẹlòmíín wà ní ìdí kan tàbí kejì láti ọdún yẹn ló ti fọdún wọ́dún lọ́jọ́ ìbí ò ti dùn mọ́. Gbogbo ẹni tó bá wà nípòkípò
tó wà yìí ṣàkíyèsí ara ẹ̀, ṣàwárí ara ẹ̀. Àwọn nǹkan wà tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí nípa ọjọ́ ìbí. Tí o bá ti ṣàwárí ara ẹ nípa irú ìṣẹ̀dá tọ́lọ́run dá ẹ nínú irú èèyàn tí Elédùmarè dá ẹ sí ayé, wàá kọ̀ máa ṣọjọ́ ìbí. Ẹlòmíì wà lẹ́sẹ̀ gbogbo ọjọ́ ìbí ẹ̀ pátá gbèsè ló máa ń jẹ, gbogbo ọjọ́ ìbí ẹ̀ pátá ó máa ń sàn kan nù, gbogbo ọjọ́ ìbí ẹ̀ pátá ó máa ń ní àpá, gbogbo ọjọ́ ìbí ẹ̀ pátá ìbànújẹ́ ló máa ń jẹ́ sí, gbogbo ọjọ́ ìdínkù àbí kejì máa ń ṣẹlẹ̀ sí ọjọ́ ìbí ẹ̀, tẹ́lẹ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ ìbí ẹ̀ àfọwọ́fà rẹ̀ ni, àìláàkíyèsí ẹ̀dá ló fà á. Èyí lọ́jọ́ ìbí ẹ̀, àkíyèsí wo ló ṣe lọ́dún tó kọjá, tó fọdún wọ́dún ni, lọ́dún yìí kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Lóòótọ́ ilẹ̀ ò tí ṣú, ojúmọ́ ṣẹ̀ mọ́ ni, báwo lọ́jọ́ ìbí ẹ ṣe máa rí? Kí ni èròǹgbà ẹ sí àwọn èèyàn? Kí ni èròǹgbà àwọn èèyàn sí ẹ? Ṣé èèyàn gidi ni ẹ́? Ṣé èèyàn dáadáa ni ẹ́? Wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ, wo orí ayélujára, àwọn wo ló ń post ẹ? Àdúrà mélòó ló ń gbà? Báwo ló ṣe ń ṣọjọ́ ìbí ẹ? Tó o gba surprise package, àdúrà ìwúre mélòó làwọn èèyàn ń ṣe fún ẹ? Wọ́n ní ẹni burú mọ̀ ohun ẹ̀ tó máa sọ fún yín. Tí ìwọ fúnra ẹ bá pe àpèjẹ tó ń ṣọjọ́ ìbí, tí àwọn ẹnìkan bá kúrò láti odidi ibì kan tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí, tí ò bá ti lè mọ̀, wọ́n ní pé ẹni aṣore fún tí ò mọ̀ bí ọlọ́ṣà kónilẹ́rù lọ ni. Bẹ́ẹ̀ ni, kò sí kékeré ìrìn àjò, kódà kó jẹ́ pé ilé kẹta sí ilé ẹ̀ làwọn èèyàn ti wá dìde tó wá bẹ́ẹ̀ ṣàjọyọ̀, tí ò bá ti appreciate wọn. Wọ́n ní pé ẹni tá ṣoore fún tí ò bá mọ̀ tó bá ṣèkà fún onítọ̀ kò yẹ kó dùn. Bẹ́ẹ̀ ni, ọjọ́ ìbí ọjọ́ tó ní agbára ni. Gbogbo ẹ̀dá tó bá ń ṣe ọjọ́ ìbí láyé, kí ni ìwọ ipa wo ló máa ń kó nínú ọjọ́ ìbí àwọn ènìyàn? Ẹni tí wọ́n tiẹ̀ ẹjọ́ ń ṣiṣẹ́ níṣẹ́ kan náà, wà á gbọ́ pé ó ń ṣọjọ́ ìbí, lóòótọ́ kò wọ̀n sí ẹ, lóòótọ́ o ò mọ̀ pé ó ń ṣọjọ́ ìbí, bó ṣe wá gbọ́rọ̀ ìyẹn pé ó ń ṣọjọ́ ìbí, báwo ló ṣe dá wọn lóhùn? Irú àdúrà wo ló ṣe fún? Irú ìwo ló ṣe fún? Ṣó lọ kí? Irú kọ́mẹ̀ntì wo, irú ọ̀rọ̀ wo ló ń sọ nípa ọlọ́jọ́ ìbí? Ó wà ń bẹ̀ kò sí bẹ̀, irú ọ̀rọ̀ ló ń sọ nípa ẹ̀. Kì í lóòótọ́ ni ọlọ́jọ́ ìbí kò ń ṣẹni ire, ọlọ́jọ́ ìbí èèyàn burúkú ni, ẹlẹ́jọ́ ìbí kò ń ṣèyàn dáadáa, ṣẹ̀ṣẹ̀. Báwo ló ṣe jẹ́ èèyàn burúkú? Yorùbá ní ta bá ń jà kì í ṣe bí ká kú. Kódà kí ìwà àti wọn máa jà ní gbogbo ìgbà láyé yìí, Yorùbá náà sọ ta bá ń jà kì í ṣe. Kódà ní ọjọ́ ìbí ẹ yẹn, kí gbogbo nǹkan tó ń kẹ́ni ẹ lè ṣe fún ẹ pátá kò tán nú ẹ. Torí ẹni tí ìwà àti ẹ ń jà gbọ́ pé ó ṣọjọ́ ìbí, tí ọjọ́ ìbí yẹn ò bí ẹ́, tí ò dùn mọ́ ẹnu, tó bá gbòdì kejì sí ẹni yẹn, kí ló báwo lè máa rí? Ta bá ń jà kì í ṣe bí ká kú. Tá bá jà tá a bá parí ẹ̀ tó láàtó jà míì. Wọ́n ní má lọ fi ìwà tí ò da ṣẹ̀san àìda, kó má di ohun tó lè rò bó pẹ́ bóyá. Ọ̀rọ̀ Yorùbá ni o, má fi ìwà kan tí ò da ṣẹ̀san àìda, kó má di ohun tó lè rò bó pẹ́ bóyá. Ọ̀rẹ́ mi ṣẹ̀ mí, mo fẹ́ ṣèbàjẹ́ sọ̀rẹ́ mi padà, ìbàjẹ́ di méjì ni. Ó dẹ̀ lè wá jẹ́ pé èyí tóun ṣe ó lè wá kéré sí èyí tóun ó lè wá kéré sí èyí tí wọ́n fẹ́ ṣe fún un. Yorùbá ní àkọ́dá owó ni kò dàbí àdágbẹ̀yìn. Èyí tó wá ń dàbí ẹ̀ jù bẹ́ẹ̀ náà ni pé ọ̀rẹ́ mi dà ní àbí ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì ni. O ò ṣe yáfì ẹ̀, o ò ṣe fìjà fọlọ́run jà. Mò ń bọ̀ wọ Elédùmarè ìdálógún ọdún, ọmọdé búwo kó bojú ẹ̀yìn, ìjọkọ́ lórí ń pa ni. Bẹ́ẹ̀ ni, nínú mi ni mo mọ̀ wọ́n nínú kejì. Wọ́n ní ìbàjẹ́ pé inú ṣe ṣí bí igbá, kedere làbárí kan ṣe bí. Èyí ọjọ́ ìbí ẹ̀, èyí ọjọ́ ìbí mi. Kí ni èròǹgbà ẹ̀ sí mi? Kí ni èròǹgbà ẹ̀ sí èmi? Kí ni èròǹgbà ẹ̀ sí mi? Kí ni èròǹgbà ẹ̀ sí? Kí ni èròǹgbà tèmi sí ẹ? Kí ni tiẹ̀ sí èmi? Yí sí mi ní sí ẹ. Mo wò nínú ẹ̀, mo decide. Wọ́n ní inú tẹ̀ ń wò yẹn, ó ju òun lọ. Mo sọ ní àkọ́kọ́ máa tún máa sọ, wọ́n ní pé kí ọba pẹ́ láyé, orí àwọn ló wà. Kí ọba kú tèmi tọ̀la, ó ń bẹ ní odò ìsàlẹ̀ kù. Láàárín èmi àti ẹ, gbogbo ìlú ni gbogbo àdúrà táwọn tí wọ́n ṣe fún ọlọ́jọ́ ìbílẹ̀ mi ṣe nínú ẹ. Àbí òkàn ṣe náà ni, wípé àtìbájọ́ ṣiṣẹ́ nìkan náà ni, kó tiẹ̀ dábọ́, kó tiẹ̀ lé kúrò níṣẹ́, kó tiẹ̀ ṣiṣẹ́, kó tiẹ̀ má bẹ̀gbẹ́ pé kó tiẹ̀ ń ṣàdúrà lẹ́rí àwọn fọlọ́jọ́ ìbí. Ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ̀ ṣe kò dá wa lórí. Jíjò lára ní odò ìsàlẹ̀ ẹkùn ẹbí tí ọlọ́jọ́ mi ṣe máa bàjẹ́.
ló wà lọ́kàn ẹ̀. Mo tún ṣe lẹ́ẹ̀kan sí i, mò ń ṣe ní ìwúye fún gbogbo àwọn tó ń ṣọjọ́ ìbílẹ̀ ni pé ẹ ní wà kísà kẹ́yìn aṣọ, wọn ní lò yín mọ́gbà, wọn ní fẹ́ gba fún yín lóúnjẹ, wọn ní kó àpọ̀ sí lọ́wọ́, ní fẹ́ wọn lùgbà, ní fàìsàn lùgbà. Gbogbo ìgbà táyé bá ń jáyé pátá, ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ ibi tó lọ. Ọlọ́run ọba pátá ó máa dé yín lékè. Ọ̀tá ilé, ọ̀tá òde, amọ̀niṣe ni, afàìmọ̀niṣe ni. Aṣenitọ́bánidárò, ọ̀rẹ́ lójú, àlékù, àfẹ́ á lọ, máfẹ́ á dé, àfẹ́ á gbàdúrà, máfẹ́ ó gbà. Ọlọ́run agbó alékè ọ̀tá. Gbogbo àwọn ọlọ́jọ́ ìbílẹ̀ ni mo fi àsìkò yìí mo fi kí bàbá mi, ẹ̀gbọ́n mi, mẹ́ńtọ̀ mi. Mi ò tó pè ní lórúkọ o, mi ò tó pè ní lórúkọ, mi ò tó pè ní lórúkọ. Ganiyu Kazeem alias Oju, ẹ̀kọ́ ọjọ́ ìbí ẹ̀yin aṣọ̀pẹ́ ẹ̀ dàgbàdàgbà ẹ̀ dògbò ẹ̀ jẹ wọn mọ́ ẹ̀ dàgbà ẹ̀ dògbò. Iṣẹ́ yóò ní ìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ọkọ ọba àdá ọba èyí ṣá yín lọ́wọ́, èyí ṣá yín lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni oṣù àárín agbára Ọlọ́run. Fún gbogbo àwọn tó ń ṣọjọ́ ìbí lọ́jọ́ èyí pátá mo súre fún léèní ìlú. Gbogbo èyí tó ń jọjọ ọjọ́ ayọ̀ yìí kì í jọjọ́ ìbànújẹ́. Bẹ́ẹ̀ ká máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ. Kí là ń pè ní ọjọ́ ìbí? Kí là ń pè ní ìbí ọjọ́ ìbí? Ọjọ́ ìbí ò kì í ṣe ọjọ́ lásán. Ẹni tọ́jọ́ ìbí bá bá láyé, ó yẹ kó máa dúpẹ́ ni. Ó yẹ kó máa dúpẹ́ ni. Ìjọ tó bí ẹ, ọjọ́ kan ló bí ẹ sáyé. Ó pé ọmọ ọdún kan, ó pé méjì, ó pé mẹ́ta, ó pé mẹ́rin. Títí tó fi wá pé iye ọmọ ọdún tó ń celebrate lénìí. Níjọ́ tó bí ẹ, ìwọ nìkan kọ́ ló dá bí ìjọ yẹn o. Okay, ìwọ nìkan ló dá bí. Okay, accepted. Nígbà tó ń dàgbà, ó mọ àwọn tó tó, ó mọ àwọn tó tó ẹ, ó mọ àwọn tó jùlọ, ó mọ àwọn tẹjọ jẹ́ ṣàwáwù. Ibo ni gbogbo wọn wà lénìí? Ṣé ẹnu ẹ tọrọ láwùjọ àti ẹnu ẹ tọrọ lẹ́gbẹ́? Gbogbo tó bá wù kó kọjá ní pé ìlú gbọ̀ngàn lọ̀rọ̀ ayé, ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹlòmíì wà báyìí pé èyí ọjọ́ ìbí ẹ̀ ẹkún àdásùn ló dá wà nílé, ó dẹ̀ sunkún kò dẹ̀ rẹ́ni rẹ̀ lẹ́kún. Tẹ bá dé pé kí ló pa lẹ́kún? Àrísọ. Bẹ́ẹ̀ ni àròkàn ló máa ń fẹ́ fún àsùnwìdá. Bẹ́ẹ̀ ni àròkàn òun ló máa ń fẹ́ fún àsùnwìdá. Wọ́n dẹ̀ ní tá bá wo dídùn ìfọ̀n, a máa wọra dé egun. Lóòótọ́ o, èyí lọ́jọ́ bí ẹ. O lè má lówó lọ́wọ́, o lè má ìtì náírà lé, o lè má ìgbọ̀ kó wà lálàáfíà. Wọn jẹ́ mọ́lẹ̀ bí ẹran o. O sí lórí àìsàn, o sí ní hospital tó ń fomi sí ẹ lára, tó ń gbẹ̀dẹ̀ fún ẹ, tó ń tọrọ owó fún ẹ lórí social media, táwọn ẹbí ojúlùmọ̀ tó ń bẹ gbàdúrà rẹ fún. Bẹ́ẹ̀ lọ́jọ́ èyí, ìwọ ló ń wò mí, mò ń wò ẹ́, ò ń gbọ́ mi, mò ń gbọ́ ẹ, tẹ̀ tọ́pẹ́ ẹ̀. Nítorí náà, èmi tọ́pẹ́ ló máa jẹ́, títí lọ́pẹ́ ló máa jẹ́, Ọpẹ́yẹmí ló máa jẹ́, Ọlásùnkànmí ló máa jẹ́, Ọlábánjí ló máa jẹ́. Bẹ́ẹ̀ ni èmi orúkọ gbogbo pátá ni mo fún gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ ìbí. Nítorí pé ẹni tọ́dún bá bá láyé kò kí ń ṣe ọdún iléyá, kò kí ń ṣe ọdún Kristẹni o. Gbogbo ìgbà tí ọjọ́ ìbí ẹ bá ti ń bá ẹ láyé, ọdún ni fún wọ. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀fọ́ lọ́hùn. Ẹni kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí. Ẹ̀mí bá ṣe wà bọ́lọ̀ fẹ́, a lè ṣe bẹ́bẹ́. Ẹ kú ọdún o, ẹ kú ìyèdún o. Ọjọ́ ìbí máa tẹ̀síwájú nípa ọjọ́ ìbí o. Ń bọ̀, mi ò tíì dé.